ìlú Ìgànnà ló gba òbítíbitì èrò lábẹ́ àkóso olóyè Kúpakí Raphael fún ayẹyẹ ọdún òṣìṣẹ́ ọwọ́ èyí tó wáyé ní agbègbè ìlú Ìgànnà níbi tí gbogbo òṣìṣẹ́ ọwọ́ ti túyàtúyà láti wá kó Honorable Sunday Mukaram Ajibade àwọn lọ́balọ́ba tó wà níkàlẹ̀ àtàwọn lẹ́ẹ̀kan eléyìí tí wọ́n yọjú síbi ayẹyẹ ọ̀hún kò lóǹkà lásìkò tí wọ́n fi àdúrà ìṣíde láti fi bẹ̀rẹ̀ ọkùnrin kan àti obìnrin kan tó láǹfààní àti fi àdúrà ṣíde ni wọ́n sọ gbólóhùn àdúrà yìí láti fi sọrí àwọn òṣìṣẹ́ ọwọ́ tó wà ní abẹ́ àṣẹ olóyè Kúpakí Raphael tí gbogbo èèyàn mọ̀ sí Rafa lẹ́yìn eléyìí ọ̀rọ̀ àpilẹ̀sọ ti ṣé àti ìlú Ìgànnà ló gborí àtẹ́gùn kan. bí president bá gba ọ̀rọ̀ kó tó ṣe àlàyé fún àwọn òṣìṣẹ́ ọwọ́ ìwẹ̀ ní abẹ́ àrùn tí wọ́n Ìgànnà sọ́fọ̀lì ìpẹ̀rẹ́ wọn máa ń ṣe wọn kọ́ tẹ̀síwájú nínú ẹ̀ fún àwọn òṣìṣẹ́ ọwọ́ náà fún ọkọ́ tó máa pọ̀ sí ju bó ṣe wọ̀ tẹ́lẹ̀ lọ ìfẹ́ kó sì jọba ní àárín wọn bí wọn bá sì ti gba ọmọ iṣẹ́ kan wọn kó máa bójútó kó má dìfọ̀ lé mo ti gba ọmọ iṣẹ́ mo dùn síbi iṣẹ́ kí lọ kí má bójútó. lẹ́yìn alága ikọ̀ tó ṣètò fún ètò náà arábìnrin Adéògùn Celine pẹ̀lú àwọn àgbààgbà tí wọ́n gba ọ̀rọ̀ sọ láti ṣe àlàyé nípa ọ̀nà tó yẹ kí wọ́n gbé gbà fún ìtẹ̀síwájú ohun tó jọmọ́ ọ̀rọ̀ iṣẹ́ wọn kí wọ́n má fi àkókò àwọn ráre lágbègbè ìlú Ìgànnà àti nílùú Ìpòbẹ́ pẹ̀lú president collectif arákùnrin Kúpakí Raphael ló bá ikọ̀ iléeṣẹ́ wa sọ̀rọ̀ lásìkò tó ń ka ìwé àpilẹ̀kọ ẹ̀ ẹgbẹ́ láyé tó ṣe. ọdún náà jẹ́ ọdún kan jẹ́ àwa òṣìṣẹ́ ọwọ́ àgbọ́dọ̀ dérí kodò ká mọ ìṣòro iye ń jẹ wá níyà ká lè ṣàtúnṣe ẹ̀ ká lè mọ̀ bí àwa òṣìṣẹ́ ọwọ́ ipa gidigidi gan là ń kó fún dàgbàsókè ìlú làfúnṣe ọdún náà yáàbù pé wá sí Ìgànnà ká lè fún gbé Ìgànnà jáde fún ọkọ mọ̀ bí àṣẹ òṣìṣẹ́ ọwọ́ pọ̀ ní Ìgànnà àṣẹ òṣìṣẹ́ ọwọ́ wọn líṣiṣi à ń bá Ìpòbẹ́ Kútọ́nù à ń bá wọn ní Ìgànnà níbí ìdíyẹ àfúnpẹ́ ọdún náà wá bí ní òtòrìtẹ wọn náà wọn kò rí bí wọn bá kọjá nìsín wọn sọ̀rọ̀ yẹn àgbọ̀. chief ààrẹ tí í ṣe ọ̀túnba ìpínlẹ̀ Plateau olóyè ẹ̀ṣọ́ màtínẹ́ àwọn náà pẹ̀lú kóṣà ìsọ gbólóhùn tiwọn náà ní àsìkò tí wọ́n bá ará ìlú sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá ọjọ́ náà èyí tí ó wà ní ìkàlẹ̀ fún ètò yìí. iṣẹ́ ọwọ́ jẹ́ nǹkan pàtàkì iṣẹ́ ọwọ́ ló gbé orílẹ̀-èdè dúró láì fi iṣẹ́ ọwọ́ kò sóhun téèyàn lè ṣe kò sẹ́ni tí ó wà lábẹ́ wọn tádùn wọn ti ṣe ọwọ́ olóńṣòwò gan iṣẹ́ ọwọ́ náà ni gẹ́gẹ́ bí alágbára jẹ́ sọ pé àwọn táwọn ń ṣe inú iṣẹ́ ọwọ́ náà ni gbogbo ẹ̀ iṣẹ́ náà ni iṣẹ́ níṣẹ́ jẹ́ Ọlọ́run Olódùmarè máa fi yìn wá ẹ ṣeun mo ti kí president náà pé ẹ ṣeun ẹ kú àdúrótì ọmọ ìlú ẹ kú iṣẹ́ takuntakun torí kò yí sí kéèyàn jọ ẹ kú sùúrù lọ́pọ̀lọpọ̀ ẹ kú àìbínú Ọlọ́run ọba ó gbé síbẹ̀ ló dúró ti jù bẹ́ẹ̀ lọ. arábìnrin Àgbódèyí Charlotte ó sọ ní mímọ̀ lásìkò ìgbà tí ó ń sọ̀rọ̀ gbólóhùn tiẹ̀ náà tí ó fi léde òun náà rè pé kí gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọwọ́ kí wọ́n túbọ̀ tẹ̀síwájú nínú ìlépa wọn pàápàá jùlọ àwọn obìnrin kí wọ́n lè bá fi ara wọn hàn. inú mi dùn kálí president Raphael wọ́n rántí mi lóòótọ́ ni wọn kò mọ̀ kálí ọmọ Ìgànnà ni mí ìyá mi ọmọ Ìgànnà ni ibi ọtí rí mi sínú kó káfù àgbà mi káfù kókó sẹ́mi ẹ̀mí sínú kò ní pẹ́ Ọlọ́run á máa wà pẹ̀lú yín. ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin tara ìlú fẹ́ olóyè Sunday Mukaram Ajibade pẹ̀lú gba ọ̀rọ̀ sọ ẹgbẹ́ gbólóhùn tí wọ́n sọ. ní kúkúrú à ń gbá ilé mọ́ràn ipe gbogbo nàyàbá yọjẹ́ dèpìté wọn bá lè wúlò fún yín sí nípa òfin tuntun wọn yé ń jáde yé ń jẹ́ òfin yóò lè ran àwọn òṣìṣẹ́ wọn lọ́wọ́ ẹ jẹ́ ká gbọ́ ìwọ̀nba akitiyan àbá lè ṣe náà ṣe àtòrí ẹ̀ náà lè ṣe wọ lóhùn agbọ̀rọ̀ sọ yín lẹ̀wọ̀ olómẹ́kò mọ̀túmọ̀ ihun yé ń jẹ́ dèpìté ilé Sokoto kan lówó lóhùn ní jẹ́ gbogbo ìràndùn ọkàn ọmọ ìlú yẹ gbogbo yín kó lè lọ ṣìbà kẹ́la sọ fún ìjọba níyà jẹ́ lè dèpìté àgbọ́ lè dèpìté àgbà ọ̀rọ̀ yẹn sọ lórúkọ yín lóhùn nítorí ìjọba kò lè bí gbogbo yín lọ́rọ̀ fọ̀lìràn ike ń dùn yín òun ló ṣe òní ẹ̀kọ́ gbọ́dọ̀ lọ lásàmblé kọjá ń fẹ́ ìmọ̀lẹ́sùn lóhùn nìkan dáa àdánù lakun lọ jẹ́ fáwọn yọ̀wé fún. díẹ̀ ìlú Ìpòbẹ́ asọgbà Bernardin òun náà pẹ̀lú kóṣà ìṣègbólóhùn tiẹ̀ náà lẹ́yìn tí ó fi ń ṣojú alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ olóyè dídán símọ́ Adébáyọ̀. owó gọbọi ni wọ́n ń bù fún tẹ́lẹ̀ àmọ́ pẹ̀lú gbogbo àwa ogun ó lè máa wúyẹ́ ìdìbò yẹn náà pa àjókòó kájí òhò nítorí wọ́n fẹ̀sùn kàn pé ẹ kì í sanwó ẹ̀ǹpò
bẹ́ẹ̀ bá ibà yọ lónà ká bẹ́ẹ̀ bá gbọ́ kálọ́ fẹ́ ṣiṣẹ́ lẹ́dúgbò owó ìlọrin ẹ̀yìn tí ṣọ́ọ̀bù yìí ká ń bẹ́ dànù ni làwọn abalike ló lè fà á kó máa rí wẹ̀ ǹjẹ́ àwọn náà lè kò fètò sí tàbí iye ń bù fún iná ló ti pọ̀ jù làbá ṣe bá ọ̀gá wọn náà sọ nígbà náà ni wọ́n dín owó náà kù ní sọkáríyà àwọn yàgò fún yẹn kò san ṣé bàbá ẹ̀tọ́ ń dín ikù náà kò wọlé yóò yẹ ká rí lọ́dún akiri lẹ́yìn tó ń dín ikù ṣé n kò ká rí owó lálága ìjọba ìbílẹ̀ sọ fún ọ̀gá náà níjọ́ náà kálí òun mọ òṣìṣẹ́ ọwọ́ kò bẹ́ wọn òṣìṣẹ́ ọwọ́ ẹ̀kọ́ mílì kò bẹ́ òun mọ̀ wọn lápapọ̀ àwọn yé ń gún ọ̀nì àwọn yóò bá sọ̀rọ̀ wọn àgbọ̀ ni. pẹ̀lú ijó àti ayọ̀ náà ni gbogbo fi wá sí ìparí lásìkò tí ó ń sọ̀rọ̀ arábìnrin Germaine Sango tí gbogbo èèyàn mọ̀ sí Sùúrùyàlàví àwọn náà pẹ̀lú tún mú gbólóhùn tiwọn náà wá léyìí tí wọ́n fi rọ gbogbo àwọn ará ìlú pé kí wọ́n gbìyànjú láti lo àǹfààní tí iléeṣẹ́ Sùúrùyàlàví àti iléeṣẹ́ Lókìkí FM gbé kalẹ̀ fún àṣeyọrí àwọn ọmọ wọn lẹ́nu iṣẹ́. arákùnrin Saad Adéwálé tí ó jẹ́ òkè pàtàkì nínú àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ olóṣèlú LD òun náà pẹ̀lú tó yọjú síbẹ̀ ó ṣe àdéhùn lọ́pọ̀lọpọ̀ fún àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́wọ́ fún ètò ìkówójọ tí wọ́n gbé kalẹ̀ èyí tí wọ́n fẹ́ fi kọ́ ilé òṣìṣẹ́wọ́ náà ọ̀nàrẹ́bù Kúsàndà Mukaram Ajíbádé dá sí i bákan náà tó ní bàbá ọjọ́ náà arákùnrin Ẹ̀ṣọ́ Màtúrẹ́ ààrẹ ọ̀nà kakanfò náà pẹ̀lú sọgbọ́dọ̀ tiẹ̀ náà lórí bí ilé ọ̀hún ṣe lè di kíkọ́ ní kòpẹ́kòpẹ́ ayé ọdún ọ̀hún dùn débi pé àwọn ọmọọṣẹ́ wọn fi ijó àti ìyẹn dá àwọn tó wà ní ìkàlẹ̀ ní ọlá ní ọjọ́ yìí tí í ṣe ọjọ́ 22 oṣù keje ọdún 2025 ìgbóríyìn ńláńlá ni àwọn èèyàn ṣe fún arákùnrin Raphael Kúpakí lórí ayẹyẹ náà tí ó wáyé tó sì jẹ́ pé ó ládùn ó lárinrin ju àwọn tí wọ́n ti ṣe láti ẹ̀yìn wá nínú ẹgbẹ́ òṣìṣẹ́wọ́ níjọba ìbílẹ̀ ti ìlú Ìkòbẹ́. Raphael Kúpakí ṣe àdéhùn pé òun ó tún tẹ̀síwájú láti máa gbé ọdún ọ̀hún káàkiri láwọn ìgbèríko kí ohun gbogbo kó lè bá wá sí ìmúṣẹ bí ìgbìmọ̀ ọ̀hún ṣe ní lọ́kàn. Kàásùmù Ìṣọ̀lá tó jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV Abudu Ọláníjà ló gba àwòrán àti ohùn sílẹ̀. Ọ̀sọ́lọ̀ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.